Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kanjọ̀kan náà ni a máa mú wá fún yín. Update eléyìí tá mú wá fún yín ọ̀rọ̀ fàmíǹfà tó ń ṣẹlẹ̀ láàrin ìjọba Alhaji Isiaka Adegboyega Oyetola tí Honourable Banek tí wọ́n ṣe commissioner for local government and chieftaincy àti ọ̀rọ̀ láàrin àwọn àti ìjọba Adémọ́lá Adélékè Nurudeen tí Honourable Barrister Kọ́lápọ̀ Alimi tí wọ́n jẹ́ commissioner for information and enlightenment tí wọ́n ń fà tí wọ́n sọ wípé àwọn rí àwọn records kọ̀ọ̀kan bí wọ́n ṣe ná owó Ọ̀ṣun. So a ti kọ́kọ́ fún yín ní update níbi tí Honourable Kọ́lápọ̀ Alimi tí wọ́n ti sọ̀rọ̀ ní tiwọn. So update ibi tí Honourable Banek Adébáyọ̀ táwọn náà ti fi fọ èsì sí ọ̀rọ̀ tí Honourable Barrister Kọ́lápọ̀ Alimi tí wọ́n sọ òun náà ni a mú wá fún yín. Ẹ̀yin tẹ́ bá wo fídíò àkọ́kọ́ níbi tá a ti sọ̀rọ̀ tí commissioner ti sọ̀rọ̀ tí wọ́n ṣàlàyé bí wọ́n ṣe ná owó Ọ̀ṣun. So reply láti ẹnu Honourable Banek náà ni a mú wá fún yín. Ta ló ń parọ́ nínú àwọn méjèèjì? Because owó aráàlú ẹnìkan ò gbúdọ̀ máa kó sápò. So ẹ jẹ́ ká gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ní ẹnu Honourable Banek. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ. Ṣé lóòótọ́ ni àbírọ́? Ẹ̀yin èèyàn yín fi wá sí tẹ́lẹ̀ wá láti ẹ jẹ́ ká gbọ́. Ẹ̀yin ọ̀bẹ̀rù nǹkan kan àbíbò. Olóòtú ẹni tó bá sì nǹkan tùfọ̀ lára máa ń fò. Tí ọlọ́pàá bá múyàn tó bá jẹ́ petition náà kọ wọ́n kọ̀wé mọ́ kò sí tó burú mẹ́ wọ́n kàn kọ́ ni wọ́n torí pé òye ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n á máa pariwo wọ́n máa mú léni wọ́n á yí múyàn wọ́n á pè ẹ́ kó wá ṣàlàyé tí wọ́n kọ mẹ́ tó bá lẹ́bọ lẹ́rù ọkàn á balẹ̀ torí àwa ò lẹ́bọ lẹ́rù lọ́kàn tí wàá fi balẹ̀. Ẹ ṣeun gan lórí tí wọ́n kọ àti tí wọ́n ò kọ wọ́n kọ̀ọ̀kan mọ́ yín láìpẹ́ àádìbẹ̀ lórí ètò ọ̀rọ̀ tó ń lọ fún tòní méjì lọ́rọ̀ o. Àkọ́kọ́ ni pé gbogbo ohun tí ẹ bá gbọ́ lórí ètò yìí látẹnu àlejò wa èrò wọn ni wọ́n sọ kìí ṣe ti ìkànnì Fresh FM. Ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni ọ̀rọ̀ bá tabà àbẹ́gbẹ́ tọ́rọ̀ bá tabà wọ́n lórí ọ̀fẹ́ lẹ́tọ̀ọ́ láti wá ṣàlàyé nítorí pé lẹ́kùn ìkànnì Fresh FM ó ṣílẹ̀ fún kálukú. Ẹ já bẹ̀rẹ̀ báyìí ọ̀rọ̀ fíàgan tó ní ṣe pẹ̀lú ìjọba ìbílẹ̀ l'Ọ́ṣun àti ètò ìdìbò tó wáyé. Nígbà kan gbọ́ pé ẹgbẹ́ òṣèlú yín All Progressives Congress ẹlẹ́ẹ̀kópa fa ọmọ oyè kalẹ̀ láti dìbò fún ti ìjọba ìbílẹ̀. Ọkọ̀ kú bí ọjọ́ mélòó kan la tún gbọ́ pé ẹ ṣe mọ́ kí ló fà gan. Olóòtú ẹ ṣe ṣe rí i pé ọ̀tọ̀ ni ọgbọ́n ọ̀tọ̀ ni òye ọ̀tọ̀ ni kákan sọ̀rọ̀. Ní àsìkò tá a la fẹ́ kópa lóòótọ́ ni nítorí pé a mọ̀ pé àwọn ará Ọ̀ṣun wá dìbò fún wa ṣùgbọ́n lásìkò yẹn àti ìgbà ìdájọ́ kò sí ìdájọ́ kankan tó sọ ńgbà yẹn pé ìbò tá a dì ní ọdún 2022 o kí àwọn alága wa padà sí orí àlééfà. So kó tó di pé wọ́n á dìbò yìí ilé ẹjọ́ gíga l'Ákúrẹ́ ti dájọ́ ẹ̀yin tẹ́ ẹ dìbò 2022 o ẹ padà sí orí àlééfà. Àwọn ọlọ́pàá náà gba ìdájọ́ yẹn dání wọ́n wò ó. Attorney General Federation tó jẹ́ olórí òfin òní Minister Justice ó gbà wọ́n wò ó wọ́n ní àwọn alága ẹ̀ lóòótọ́ nílé ẹjọ́ nìkan padà sí ibi iṣẹ́ wọn. Ṣé àwọn alága kan wà lórí ẹ̀tàn tí nìkan padà ká tún la fẹ́ dìbò mi? Àdìbò fòfin nìyẹn ìbò eléyìí o wọ́n ti ní àgùdọ̀dí. Attorney General tún fún gómìnà Démọ́lá Adélékè nímọ̀ràn ẹ má dìbò ó lòdì sófin o ṣùgbọ́n gómìnà yóò gbọ́ wọn láwọn dìbò so kò sí ìbò kankan tó ṣẹlẹ̀ lọ́sùn bá a ṣe ń wí alága tí wọ́n dìbò wọlé ní 2022 náà wà ní council. Èmi ò rí alága tó jẹ rí tán ní inú ilé nìkan jókòó sí council ní secretariat ó dàbí gómìnà tí wọ́n yàn ní tó yẹ pé òfin ni wọ́n sọ pé mọ́dé government house o ẹ mọ̀ pé wọ́n ti gba agbára kúrò lọ́wọ́ ẹ̀ nìyẹn. Ẹ ṣeun ẹ ti dáhùn akọ̀ntara wọn jẹ lóko. Ẹ ti dáhùn ìbéèrè ìdí tí ẹ fi kópa níbi ètò ìdìbò. Ẹ já wa lọ sí orí ọ̀rọ̀ ìdájọ́ ilé ẹjọ́ ìgàn títí di bá a ti ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn nípínlẹ̀ Ọ̀ṣun inú òkùnkùn ni wọ́n wà o lórí ìdájọ́ tẹ́ ẹ pé ó dá àwọn alága padà sí káńsù
wọ́n ní bóyá kẹ́ ẹ bá wa là torí pé ẹ là lọ̀rọ̀ bá àbá ti là á kéye ni kí ló fi kí ni ìdájọ́ ìwé gan. olóòtú a ti lu ọ̀rọ̀ ìlú ní pọ́npọ́ fún ẹni tí ó bá fẹ́ gbọ́. ìsọkúsọ ló wà ń díẹ̀, àìmọ̀kan ló wà ń díẹ̀ fún èèyàn tó bá sọ wípé ìdájọ́ ẹ̀ pé ó rújú. àwọn ẹgbẹ́ PDP tí gómìnà Adeleke jẹ́ ọ̀gá wọn lọ́sùn, ariwo tán kọ́kọ́ pa ni pé AGF o, Attorney General of the Federation o, ọ̀gá wa Lateef Fagbemi, ẹ bá wa sọ túmọ̀ ìdájọ́ yìí o. wọ́n sọ tẹ̀yìn bí oníròyìn náà mọ̀. AGF tí gbogbo wa fọkàn tẹ̀ ó sọ túmọ̀ ìdájọ́ bó dẹ̀ ṣe ń sọ káàkiri tí òfin tó bá fẹ́ rújú nìyẹn. ó ní lóòótọ́ ni wọ́n gbàdájọ́ yìí o, ẹ jẹ́ wọn padà sí káńsù. ẹ̀yin ọ̀nà lẹ́wà ní AGF kò mọ tó ń sọ. ṣe pé ní gbogbo lọ́ọ̀yà tó wà lágbàáyé, tá a bá ti yọ àwọn lọ́ọ̀yà tó ń bá gómìnà Adeleke ṣiṣẹ́, tá a bá ti yọ wọ́n kúrò, kò tún sí lọ́ọ̀yà kankan tó lọ́pọlọ mọ́, kò sí lọ́ọ̀yà tó mọ̀ nǹkan tó ń sọ mọ́. even àwọn tó yẹ pé wọ́n ti ń ṣiṣẹ́ yìí kí wọ́n tó bí wọn. nítorí ṣẹlẹ̀ nìyẹn olóòtú o, ìtòsí ìdájọ́ yìí ò rújú, appeal la lọ. nígbà tí wọ́n gba ìdájọ́ ní ilé ẹjọ́ gíga ti state ti federal bíbáyìí ní Òṣogbo, federal high court, wọ́n gbàdájọ́ pé ìbò tá a di 2022 ìbò yẹn o, wọ́n ní kò mọ̀yán lórí. pé yes or no ni. wọ́n ní yes or no, no yes or no, interpretation òfin nìyẹn. ṣé bí wọ́n gbé dé kóòtù, wọ́n ti gbé yẹn dé kóòtù. so àwọn yẹn ní irọ́ o, ẹ kúrò ní council. tẹ bá rántí àwọn yẹn wá ti wà ń bẹ̀ tẹ́lẹ̀, alága wa wà ń bẹ̀, councilor wà ń bẹ̀, wọ́n dẹ̀ nìkan kúrò. òfin nìyẹn, kò sẹ́ni tí ì fẹ́ ṣe ìwà ìbàjẹ́, òfin nìkan ni ò ní múyàn sí ìwà ìbàjẹ́. adẹ̀kúrò ń bẹ̀ láì fàjọgbọ̀n. àwa gbé ẹjọ́ pé ẹjọ́ tí wọ́n dá yìí kò tẹ́ wa lọ́rùn o, a gbé lọ sí ilé ẹjọ́ gíga l'Ákúrẹ́. ilé ẹjọ́ gíga l'Ákúrẹ́ sọ wípé ẹjọ́ tí ilé ẹjọ́ kékeré dá yẹn o, àwọn dànù pé àwa kò sọ̀rọ̀ mẹ́. ń tá dẹ̀ béèrè nílé ẹjọ́ gbogbo ẹ̀ ni wọ́n fún wa. a béèrè pé ẹjọ́ ilé ẹjọ́ kékeré yẹn o kí wọ́n bá wa dànù, wọ́n ní allowed. ọkàn tẹ̀ tó fi lé wọn o pé kóòtù ti dájọ́, ẹ máa lọ. so kóòtù míì náà wá dájọ́ ń sìn, ẹ wá bẹ̀rẹ̀ awuyewuye tí ó bá dá àwọn lójú ní olóòtú tí kò mọ̀ béèrè. wọn ò ṣe lọ ilé ẹjọ́ gíga tó jẹ́ Supreme Court. ká ní wọ́n ti lọ látijọ́ yìí, wọ́n á ti gba déètì. Supreme Court àti wá sọ pé n ti ẹjọ́ àpíìlì dá l'Ákúrẹ́ o, ó dá o kò dá o, ẹlẹ́ẹ̀ni lọ. ẹlẹ́ẹ̀kejì ó ní tán pé ní stay of execution, pé ìdájọ́ tẹ́ ẹ fún wọn yìí ẹ má jẹ́ kí wọ́n ó táwọn ọlọ́pàá ìjọba kí wọ́n mọ̀ kárí ẹ̀ out o. wọ́n ṣe yẹn o. ṣùgbọ́n gbà táwa gbàdájọ́ àtúnṣe dáadáa o, a lọ sí council níjọ́ tá a gbàdájọ́, a lọ bá àwọn agbófinró, àwa ti gbàdájọ́ o. wọ́n ní ẹ̀dá rẹ̀ tí ń jẹ́ certified true copy tó ní stamp kíkà lọ gbà wá. a lọ gbà l'Ákúrẹ́, ó tẹ̀gbọ́ àbí ọjọ́ mẹ́ta ká tó rí gbà. gbàtàn gbàdé ó di wì lọ́dọ̀ Inspector General Police l'Abuja, Commissioner of Police l'Óṣogbo. ẹjọ́ tí wọ́n dáre o, àwọn náà ní legal department. ẹjọ́ sà ń tó mú ọlọ́pàá tó sọ pé ẹ jẹ́ káwọn ẹni fundamental human rights wọn ni o, wọ́n ti dá ẹjọ́ pé kí wọ́n padà, aráàlú ló dẹ̀ dìbò fún wọn, ẹ jẹ́ wọn wọbẹ̀. ẹni sùúrù tó mú aráàlú tí mo tó mú wọn tí ọlọ́pàá AGF tí gbogbo wọn fi ní ẹ lọ ọbẹ̀, tá a wá ní ẹnìkan tí ò ní òní lọ, tí ò bá wá tẹ́rù ẹni yẹn lọ́rùn kó gba ilé ẹjọ́ lọ, rẹ gbàgbé àwáwí lórí yẹn, torí ọ̀rọ̀ sì pọ̀ ńlẹ̀ ju ìyẹn lọ. a ti ṣàlàyé yẹn, àwa làwọn káńsù báyìí wọn dẹ̀ róògùn ẹ̀ ṣe. àwọn òṣìṣẹ́ ìjọba là ń appeal sí, kò yẹ kí wọ́n ṣòṣèlú, kò yẹ káwọn sọ pé àwọn ò ní lọ bí iṣẹ́. wọ́n ní ẹ̀rù pé kí wọ́n má bá àwọn òṣìṣẹ́ àwọn jà, kán mọ̀ rí wàhálà ló ń bá wọn. kò sí wàhálà kankan ní káńsù ọ̀kan lọ́sùn mọ́. so à ń bẹ̀ wọ́n kán padà bí iṣẹ́, kó má jẹ́ pé wọ́n ṣe nǹkan tí ó máa ní effect lára àwọn aráàlú. ẹ ṣeun, ẹ já lọ sórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn alága tí wọ́n dá padà, tẹ́ ẹ ní wọ́n dá padà. bá a ti ń sọ̀rọ̀ báyìí lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ kẹtàlá yìí, ibo ni wọ́n ti ń ṣiṣẹ́, èyí wọn ní. ẹlẹ́ẹ̀kejì, ẹ̀sùn tí ìjọba fi kàn ní pé níṣe ni wọ́n fi tipátì kúùkù wọlé sí káńsù, pé bí ìgbà tí èèyàn jálẹ̀kù tó fagídí wọlé ni. ẹ bá láàrin òun. kò sí nǹkan tó ń jẹ́ tipátì kúùkù, mo ti ṣàlàyé fún yín pé kódà ọlọ́pàá wà ní káńsù, pé ẹnikẹ́ni tí ó bá wá dàbí rú o
tí ò ní jẹ́ kán ṣiṣẹ́ wọn bó ṣe yẹ o ọlọ́pàá ẹ má jẹ́ kí ó ṣeé ṣe tipa ti kúkú ọ̀rọ̀ ahọ́n lásán ni ọ̀rọ̀ ẹnu information commissioner wọ́n fi bá já àkó wọn lọ kóòtù ó jẹ́ ilé ẹnìkan ní secretariat ni àwọn tí wọ́n ní agbára lábẹ́ òfin láti wọbẹ̀ ni wọ́n wọbẹ̀ yẹn kò sí kan tó ń jẹ́ tipa ti kúkú tẹ́ ẹ̀dẹ̀ béèrè ẹni ìbò náà wà báyìí nbo ni local government yín olóòtú local government wo lẹ ti wá. èmi ò ní local government lọ́sùn. ẹ sọ ọmọ Ọ̀ṣun bọ̀ọ̀sùn lẹ̀ ń gbé local government wo ló fọ́ọ̀sì. ọlọ́ọ̀dá. tó bá fọ́ọ̀sì ọlọ́ọ̀dá ẹ lọ sọ́lọ́ọ̀dá tẹ́ ẹ bá ní báwọn alága wa ń bẹ̀ tẹ́ ẹ bá ní báwọn kánsílọ̀ wa ń bẹ̀. ṣùgbọ́n àwọn àgbà Yorùbá pé igi kan ò lè dàgbò ṣe àwọn òṣìṣẹ́ AGON àti NLC àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ wọn ní dáńfó ńlá wọn wà o àwọn ò lọ sí kánsù àwọn wo ní ń bálága ṣiṣẹ́. tí àwọn yẹn fi máa láwọn wà ń dáńfó olóòtú mo ti sọ ń bíbà rí ìròmí tó ń jó lórí omi olúìlú ẹ̀ wá ń sàlẹ̀ odò gómìnà Adeleke ni ẹ bá sọ̀rọ̀ wọn ò lè jẹ́ lórí eléyìí àwọn náà wà ń di kí òṣìṣẹ́ NLC ta ló gbọ́rú ẹ̀ rí NLC supposed to be neutral òṣìṣẹ́ NOGE they supposed to be neutral government goes government comes the civil service remain they are civil servants kì í ṣàwọn náà wá di PRO fún ẹgbẹ́ òṣèlú PDP tó wá káàkiri orí radio station wọ́n tún ṣe débi pé wọ́n ní àwọn gbé ẹgbẹ́ wa lọ kóòtù báwọn alága tó wà nínú council ìlẹ́gà ni wọ́n kàn bá wọn lé sáwọn ni wọ́n dìbò fún wọn ni sáwọn jẹ́ adájọ́ wọ́n ṣe kọjá bí tí ó yẹ kán ṣe dé ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yìn wọn nínú wọn ò dùn sí tí wọ́n ṣe ọ̀gọ̀ọ̀rọ̀ nínú àwọn ni wọ́n fẹ́ da nǹkan rú nítorí tí wọ́n ń jẹ ni ntẹ̀yàn bá dẹ̀ máa jẹ ká má yẹ kó bá ń ta máa jẹ́jẹ́ èmi ò rí bíi tí NOGE tó ti sọ pé òun gbé alága kanṣu lọ wọn ò ní sùúrù ìjọba tó bá ti dé náà lẹ́bàá ṣiṣẹ́ tó bá dọ̀là tán bá lọ sí Supreme Court tí Supreme Court bá dájọ́ tán bá ní kò ṣe àwọn tiwa ló wà ń bẹ ẹni tó bá tún dé náà wọn àbá ṣiṣẹ́ ni so ẹ ti mọ̀ pé wọ́n ti abẹ́rẹ́ bọ̀ wọ́n lára. ṣùgbọ́n ṣe é ṣe pé bóyá ẹ̀rù ń bà wọ́n pé kí wàhálà mọ́ ṣẹlẹ̀ kán mọ́ forí wọn fagbọn. ẹ gbàgbé yẹn ní 2022 tas election èèyàn bíi 24 lọmọ ẹgbẹ́ wa tó kú NOGE òrìǹgbà yẹn kan sọ pé àwọn ò ní lọ council wọ́n lọ bí iṣẹ́ wàhálà wo ló wà ń bẹ ọlọ́pàá wà ń bẹ àwọn aráàlú rìn káàkiri wọ́n ṣiṣẹ́ tiwọn táwọn ò bá ní nǹkan kan tó wà nù wọn tó yàtọ̀ sí pé ká lọ iṣẹ́ ìjọba wọ́n lẹ́rù ń bá wọn ó ti di ọ̀nà mẹ́ta tí wọ́n ti múyàn ní council tí wọ́n lọ ń jí ìwé ìjọba kó wọ́n mú wọn lẹ́dẹ̀ ó wà lórí Facebook káàkiri wọ́n mú wọn ní Borípẹ́ ó wà lórí Facebook káàkiri ẹlẹ́ suspend iṣẹ́ ṣùgbọ́n ẹ̀ ń lọ jí dọ́kúmẹ́ǹtì ìjọba kó ta ni wọ́n ń tàn arápínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin ní kẹ́ ẹ wò kẹ́ ẹ mọ̀ bí tí òótọ́ wà nínú ọ̀rọ̀ yìí. ẹ dákun kó tó di pé a lọ sórí kókó ọ̀rọ̀ míì tọkàn tí aránṣẹ́ ni àti owó kan tí wọ́n ní ìṣèjọba àná wọ́n gbà lábẹ́ ọlọ́lá jùlọ gómìnà tẹ́lẹ̀ Alhaji Gboyega Oyètọ́lá mo fẹ́ kẹ́ ẹ sáré bá wa tú àárín kó tó di pé a lọ wájú tí ìdájọ́ kan wà tí wọ́n ní ọkàn APP bóyá kẹ́ ẹ sáré bá wa yànnà náà èyí ká lè sún síwájú. olóòtú lẹ́ni tèmi tá a wà yìí ìdájọ́ tó wà nílé ẹjọ́ tó ga jù ní ìdájọ́ Àkúrẹ́ court of appeal tó ga jù court of appeal latest ètò ẹni káwa máa tú yìí ṣé attorney general ò rí ni whoever ló jẹ́ head of legal development inspector general of police ṣé wọ́n rí ni ṣé àwọn lọ́ọ̀yà ńláńlá Nàìjíríà ṣé wọ́n rí ni NBA chairman ṣé wọ́n rí ni ṣé àwọn kọ́ẹ̀kọ́ I charge my ẹjọ́ wa bá mi gba béèlì mi àwọn ni wọ́n bá mọ òfin interpret ẹ kúrò lórí ẹ olóòtú. ẹ ṣeun gan ẹ já sún síwájú ọ̀rọ̀ kan ń bẹ tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kan àwọn kan tí wọ́n bá ọ̀gá yín ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ pé owó kan ń bẹ léyìí tí ó wá látọ̀dọ̀ báńkì àgbáyé pé àwọn ilé ìwòsàn alábọ́dé láwọn ẹsẹ̀ kùkú pé kí wọ́n fi ṣètò báwọn ilé ìwòsàn yìí ó ṣe dúró wọ́n ní àwọn owó yẹn pé bí wọ́n ṣe lò ó pórí bákan wọ́n sì nígbàgbọ́ pé ẹ̀yin náà ẹ mọ̀ sí àwọn iṣẹ́ àkànṣe iṣẹ́ ilé bá wa ṣàlàyé ẹ̀ kó yé gbogbo ayé. olóòtú ẹ mọ̀ tó bá gbogbo ọ̀rọ̀ yìí torí pé a gbá wọn ní ẹsẹ̀ ní abẹ́ àwọn wo. wọ́n bá gbá PDP àti gómìnà Adeleke lẹ́sẹ̀ lábẹ́ ẹgbẹ́ wa gbá wọn ní ẹsẹ̀ lábẹ́ ibo láti gbá wọn lẹ́sẹ̀ torí pé káńsù yẹn àwa la ní àwa nílùú dìbò fún wọn sì lè débẹ̀ owó tó ń wá láti káńsù gbogbo ẹnu mo fi ń wí láàrin ọdún méjì 183 billion
ló ti wọ council wo ni wọ́n ná 1 billion sí wọ́n láti ṣàlàyé ìyẹn ló ń ta wọ́n lára kò sí ńgbà tá a ti kúrò níjọba wọ́n láwọn èèyàn kọ́mítì tó máa wádìí gbogbo àṣemáṣe ìjọba wa ó wá tèkì wọn ní ọdún méjì ó tún lé nǹkan kan ìgbà tá a wá gba council padà náà wá rántí pé Gbóyèga Oyètọ́lá ò ṣiṣẹ́ owó tí wọ́n ń wí wọ́n kọ́kọ́ ṣèbàjẹ́ kan wọ́n ní 8 point something billion èèlò ni réètì owó ń gbà yẹn bóyá 320 we are talking of 6.2 billion iṣẹ́ tí wọ́n fi ṣe bí nǹkan ṣe wọ́n tó ń sìn ta ní nǹkan wọn o tó bá jẹ́ ìjọba eléyìí ló máa ṣe ìjọba tí wọ́n ń ṣe tí wọ́n renovate 4 classroom kọ́ classroom 171 million tó bá jẹ́ àwọn náà máa ṣe Ọ̀ṣun àti wọ gbèsè Gbóyèga Oyètọ́lá gbogbo iṣẹ́ tó ṣe lórí ọ̀rọ̀ owó tẹ̀ ń sọ ìlú wa ń bí o. tó wá láti báńkì àgbáyé. fọ́tò lẹ̀ ń wò yìí òkè kì í ṣe tv lélẹ́yìí fọ́tò lẹ̀ ń wò yìí gbogbo bí tá a ṣe pátá títí kan lu gómìnà lẹ́dẹ̀ lísì ẹ̀rẹ́ 332 hospital lẹ̀ ń wò yìí máa wá sọ díẹ̀ kó ṣe lẹ́yìn nìkan náà wá ṣe nínú owó yẹn wà lára owó tí wọ́n fi bẹ̀rẹ̀ OHIS àjọ adójútòfò ìlera Ọ̀ṣun health insurance 477 million quote me ni wọ́n fi bẹ̀rẹ̀ torí ọ̀rọ̀ health lówó yẹn wà fún wọ́n nọ́ọ̀sì ẹ̀ títí tó wọ 2 billion a sì máa bèrè ibi tí 2 billion yẹn wọ̀ nígbà tí gómìnà Adeleke déjọba 2 billion naira ló wà nú ẹ̀ lẹ́yìn yẹn ara rẹ̀ láti revitalize àti gbẹ́bọ́ òòlù mo rántí pé gómìnà lọ ṣe inspection síbì kan nígbà tí wọ́n dé wọ́n wá ń bi nọ́ọ̀sì yẹn olórí ibẹ̀ pé kí lẹ ní bí kò sí ìtàwọn òní oògùn làwọn òní ó go viral mo sì ní dání o wọ́n wá ń béèrè pé ṣé ẹ lómi ń bí ìyẹn náà lómi ẹ ṣọ́ọ̀pù ń ṣiṣẹ́ ìyẹn ló ń ṣiṣẹ́ ẹni bọ́ọ̀hùn oníbọ́ọ̀hùn ni ṣé mọ̀ irọ́ ò ṣe pa òtítọ́ banjọ kan lẹ́yìn yẹn a upgrade general hospital Ejigbo local government ó wà ń bẹ́ẹ̀ dì sí picture ẹ wà before and after ntí òye wọn nìyẹn àwa máa ya fọ́tò ká tó ṣe àtúnya fọ́tò tàbá ṣe tán lẹ́yìn yẹn gómìnà Oyètọ́lá a rehabilitate hospital Ìfẹ́tẹ̀dó a ní pictorial evidence before and after. wọ́n pẹ́ ẹ̀ ṣàwọn iṣẹ́ yìí. ẹ máa gbọ́ wọ́n náà ṣe dáadáa. Kọ́lá Pálímì lóhùn ò rí ntọ́ kọ́kọ́ wí láàkọ́ ni pé òun ò rí ó ìsọ́ rísẹ́lì pé àwọn ò rí bẹ́ẹ̀yàn fojú kan oríṣẹ́ tá a ṣe kí ni jẹ́ ìtumọ̀ àwọn ṣe dáadáa ẹ máa gbọ́ wọ́n ń sọ fáwọn òṣìṣẹ́ ìjọba pé ọpọlọ wọn ò pé nìyẹn ẹni wọn ó gbé civil servant wá a ní engineer náà a ní PS in each ministry ẹ jẹ́ káwọn yẹn wá sọ pé wọ́n ṣiṣẹ́ yẹn èmi ṣe nínú iṣẹ́ health center right wọ́n san owó àkọ́kọ́ wọ́n tún wá san retention fáwọn tí ò bá yé retention ni pé àádìí 5% mú o tá a bá wá wo iṣẹ́ rẹ lẹ́yìn oṣù mẹ́fà tó bá sì dúró dáadáa á san fún ọ wọ́n wá san ṣé irúṣẹ́ ẹ̀ lè máa sọ pé wọ́n ṣe dáadáa tá a lo engineer lò ẹ jẹ́ káwọn tán qualify wa ẹ jẹ́ mọ̀jẹ̀ kan ṣòṣèlú pẹ̀lú ẹ̀ ẹ jẹ́ kí àwọn civil servant tí wọ́n bá tó bọ́n ṣe ń pera wọn níjọba yìí kán rán àwọn civil servant tí a jọ ṣiṣẹ́ yìí kán ní kán wá sọ pé wọ́n ṣe dáadáa ọ̀tá ẹni kì í kó du ọ̀yà inú mi dúpẹ́ tí ni wọ́n sọ pé àṣẹ o torí pé a ní rẹ́kọ́ọ̀dù ni wọ́n fi padà náà láàṣẹ torí gbogbo ẹ̀ léyìí o before and after ni unfortunately again níbi kan ní Ẹdẹ information kan ti jáde báyìí wọ́n lọ ń yọ plaque tí a fi ṣí tá a fi commission àwọn health center yẹn wọ́n ń yọ kúrò ńbẹ̀ torí wọ́n fẹ́ rí orúkọ Oyètọ́lá. jẹ́ iṣẹ́ àwọn jàǹdùkú ní ṣiṣẹ́ yìí. jàǹdùkú ò ṣe látijọ́ yìí àbí àmì jàǹdùkú ò ṣe látijọ́ yìí àbáwá la máa yọ fúnra wa jàǹdùkú ò ló fẹ́ lọ yọ plank olóòtú ẹ mọ̀ jẹ́ àparọ́ fúnra wa ìjọba yìí ìjọba vendetta tí ò tiẹ̀ nítumọ̀ ṣé yíyọ tán yọ yẹn tó mú kúrò ní ìwé tiwa ni àbá ní picture before and after ẹ wá lọ ṣe ẹ fẹ́ lọ gbé èèyàn síbẹ̀ sí ẹ pé lágbáyà ló ṣe òun rè o 120 bed hospital àṣẹ o àwọn doctors quarters inú owó ìlà ti ṣe o so ẹ̀yin oníròyìn náà gbogbo bá a ṣe ń wì ẹ gbé kámẹ́rà yín mo challenge Barrister Kọ́lá Pálímì àti gómìnà Adeleke kọ́ lọ sásúbíaró
kán wá ya picture ń ta àkọ síbẹ̀ kán sọ fún wa pé kò síṣẹ́ mọ́ o àbí kò dáa ìyẹn ni màá ṣe mọ̀ pé yes wọ́n ń sọ̀rọ̀ àwa láti bẹ̀rẹ̀ wá a máa mú fact wá ni n tí wọ́n rò ní pé aráàlú ti ń padà lẹ́yìn àwọn o kí la lè ṣe táfìbò Oyètọ́lá lórúkọ jẹ́ kò sí kankan tí ń jẹ́ owó kan tó sọnù lọ́ndà Oyètọ́lá wọ́n wá wọn ò rí náà fi bẹ̀rẹ̀ eléyìí ní ìgbà tí wọ́n kọ́kọ́ dé wọ́n pè pàdé àwọn lọ́balọ́ba n tí gómìnà kọ́kọ́ sọ ńbẹ̀ ni pé owó báyìí ó sọnù olóòtú mo rántí pé ọba kan dìde níjọ́ yẹn pé Oyètọ́lá táwọn mọ̀ kò lè ṣe owó báyìí pé irọ́ ló wá ń di ẹ̀ àárí àbọ̀ wádìí ẹ̀ mọ́ ti ṣe o olóòtú ntí èèyàn bá máa jẹ́ ntí ó jẹ́ kó má fi bàjẹ́ àwa yìí ṣe irú ìjọba bẹ́yẹn nígbà táwa wá ń jọba owó tí gómìnà Adeleke ti rí lọ́sùn yìí kì í ṣẹgbẹ́ kan pa owó ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá àti Oyètọ́lá pọ̀. ṣùgbọ́n bí nǹkan ṣe wọ́n náà ò débi nǹkan lè wọ́n olóòtú nǹkan ò tí wọ́n débi pé ṣẹ́ẹ̀tì tẹ́ ẹ wọ̀ yìí ẹ̀ ń rà ní 15,000 kó wá di 300,000 kò tí wọ́n débẹ̀ nǹkan ò tí wọ́n débi ká máa ṣe 2 kilometre road ká máa ṣe ní 5.7 billion nǹkan ò tí wọ́n débẹ̀ wọ́n gbé àwọn nǹkan jáde wọ́n láwọn fẹ́ upgrade àwọn school kan ìkan wà lẹ́dẹ̀ wọ́n ní 171 million renovation of 1 block of 4 classroom 1 block ìta máa ń kọ́pọ̀ yẹn la máa ń ṣe bẹ́ẹ̀ 4 classroom renovation tán bá fẹ́ kọ́ tuntun ẹ̀ kí wọ́n gbé wá máa ṣe fún wọn ní 50 million naira. ẹ já lọ sórí iṣẹ́ kan tán ni ẹ ṣe gẹ́gẹ́ bí kọmíṣánná wọ́n ní ọ̀rọ̀ ilé ìwòsàn alábọ́dé tá à ń sọ yìí gan-an ipe ẹ̀yin gan-an kò fẹ́ jọ pé ẹ lẹ́bọ lẹ́rù torí pé ẹ gba iṣẹ́ ńgbà tí ẹ sì wà ń pò gẹ́gẹ́ bí kọmíṣánná tí wọ́n sì pé àjọ ICPC wọ́n ti ránṣẹ́ pé kẹ́ ẹ wá. ọ̀rọ̀ gidi lẹ sọ yẹn ṣe rí Ọlọ́run ò ní jẹ́ kí àwọn ẹni kí wọ́n da ìlú ìrú tán ká tó lé wọn kúrò ní 2026 kì í ṣe bí wọ́n ṣe ń ṣèjọba rẹ̀ àkọ́kọ́ náà ń tẹ́ ẹ̀kọ́ ẹ̀yin lẹ pé press conference ẹ̀kọ́ gbé síta sáráyé wọ́n ti jalè o wọ́n ti jíwó no in a civil society tẹ́ ẹ bá ti ṣe ìwádìí yín tán àwọn tẹ́ ẹ bá mọ̀ pé wọ́n ṣẹ̀ ẹ fi ránṣẹ́ sí ìdá ọlọ́pàá o ICPC EFCC àwọn ni ó pè wọ́n àwọn ló máa gbé jáde pé àti investigate lágbájá o nǹkan ṣe media war ni ṣùgbọ́n ó ti bu mọ́ wọn lọ́wọ́ pé ẹ̀jẹ̀ á bá wọn lórúkọ jẹ́ iṣẹ́ tí wọ́n ń sọ lóòtú gbà ẹ wo déètì tí mo di commissioner bá mu fún wọn déètì wo ló wà mẹ́. ọjọ́ 24 24 oṣù kẹwàá 2019 October 2019 ṣé wọ́n gbé ìwé ìfún yín tó rán láwọn gbé sí gbogbo ilé ìwé ìròyìn ni the Bible of Timbuktu ó wà lọ́dọ̀ ìwé ìbànújẹ́ ẹ gbé kẹ́yìn náà wò. àlàyé bí nǹkan ṣe lọ ni wọ́n kọ bẹ́ẹ̀. ẹnì ọkọ náà mo sọ fún ẹ mo fẹ́ tẹ́ ẹ bá ní kẹ́ lọ sí page 21 ṣe ẹ ní lọ́wọ́ inú ìwé wọn náà ìdá ahun là á fi pa ahun ni inú ìwé wọn yìí náà òun náà láti mú un táwé tẹ́ bá wo péèjì yìí ibi tán ní Bàníkì ti sáìnì ìwé rẹ̀ kẹ́ wá wo déètì tó wà lára ẹ̀ déètì tó wà lára ẹ̀ jẹ́ 03/09/2019 mi ò tí ì di commissioner. èyí sì sọ 24th October 2019. mi ò tí ì di commissioner. ṣé ńgbà tí o ṣe pé mi ò níṣẹ́ gbogbo èèyàn kan ní ó jẹ́ pé òṣèlú ni ó sọ wọ́n doge Bàníkì ti wà tipẹ́ so ńgbà tẹ́mi wá gba iṣẹ́ yìí ni mi ò ti bá wọn dá sí ọ̀rọ̀ complain mọ́ mo resign káti ẹ̀ wá ní mo bá wọn dá sí as at the time tí mo gbaṣẹ́ yìí mi ò lè gbaṣẹ́ kí wọ́n sọ pé mi ò gbà mọ́ mi ò tí ì di commissioner company mi ò mọ̀ ṣiṣẹ́ yẹn lọ ẹ̀ẹ́dẹ̀ ni mi ò ṣe 6 àbí 7 ni mo ṣe tó dẹ̀ dáadí sí olóòtú tó bá wù wọ́n kí wọ́n lọ wo tẹ́ bá lọ sí page 25 go to page 25 ohun tí wọ́n sọ bẹ́ẹ̀ ni pé Bàníkì sign ohun tún rèé o ẹ wo déètì tó wà ńbẹ̀ lókè lápọ̀tún ẹ wo sí déètì ọjọ́ tí mo gbaṣẹ́. ọjọ́ 6 oṣù kẹsàn-án 2019. ṣé mo ti di commissioner gbá yẹn mi ò tí ì dá ayé yẹn á dá ẹ lọ sí page 30 page 30 ìmí máa sọ yín wípé CAC or no CAC ló ti wà ń bẹ̀ báyìí. ẹ wo 22 July ṣé mo pé mo ti pa appointment gbá yẹn
ta ló sign assignment acceptance letter ta ló sign ẹ. Adédòkun Festus mo wò mí. general manager company mi nìyẹn ṣé mo ti kú ni mi ò tí kú náà màá wá pé yín lọ sí page 68. iṣẹ́ ilé lẹ́yìn tẹ́ ẹ ti wà ń pò commissioner ni o. bẹ́ẹ̀ ni tí mo sọ nìyẹn so èmi ò sí ní company mọ́. ọ̀dà ẹja fi eléyìí lẹ̀. ẹ jẹ́ kí n fi eléyìí náà ìkànsìkù page 68 torí n tọ́ sọ ni pé gbogbo àwọn tí wọ́n gbaṣẹ́ yìí o wọ́n ní wọn ò competent láti gbà á. mo bá ìkan nínú wọn I think essay to the governor on legal matters ló bá ní àwọn ò sọ pé company Baniki wà náà àwọn tí ò kọ́ mi ní tẹ́ ẹ̀kọ́ sọ́njọ́ tẹ́ gbé ta ni ṣé bẹ́ẹ̀ yìí lẹ́kọ̀ọ́ ilé síta page 68 item 3 the object for which this company is established kí ni ìdí tàbí that company yìí lẹ̀ to carry on the business of building civil mechanical and electrical engineering. kẹ́ ẹ̀ mọ̀ pé wọ́n parọ́ taráyé ni wọ́n rí àwọn ni wọ́n kà ibi tí wọ́n wá dúró sí rèé o ẹ jẹ́ ṣàlàyé wọ́n nígbà táwọn lọ sí CAC wọ́n ní ìwé tí èèyàn fi máa ń yorúkọ rẹ̀ wọ́n ní March 2021 lórúkọ mi tó jáde kúrò ń bẹ̀ wẹ́ ó ṣeé ṣe o láàrin àsìkò yẹn di March 2021 mi ò gbaṣẹ́ mi ò sign ìwé kan lórúkọ company mi o àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ìwé tí mo kọ tí mo fi resign secretary company the company is an entity on our own secretary ni mo kọ̀wé sí níjọ́ kejì tí mo di commissioner. ìwé tẹ́ kọ rèé. òní ẹ yọ orúkọ mi kúrò o tó bá wá take one time láti ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ bí ká bọ̀ ẹ̀yin náà ti ẹ̀ wo ẹ̀yin ara lé tẹ̀ ń gbọ́ pé 2021 tẹ̀ ń sọ yìí ọdún kẹrin tá à ń sọ̀rọ̀ ilẹ̀ ń sọ yìí náà tó ti kúrò company tí ò bá jẹ́ pé ẹ̀rí kankan dì mú Baniki ó jalè ṣùgbọ́n gbaṣẹ́. so ẹ máa wo n tá à ń sọ ìwé tẹ̀ ń wò yìí wọ́n máa ṣe kó tóbi kán lè ní kan wà bẹ́ẹ̀ ni wà álímì dọ́bù gbogbo tó wà bẹ́ẹ̀ ni tàbáráyè tẹ bá lọ wo page 25 and 26 nǹkan kan náà ló wà bẹ́ẹ̀. níráyè wo gbogbo ìwé mo fẹ́ lọ sórí àwò àfarabalẹ̀ wò lẹ́yìn ètò kódà gan àwọn aláṣẹ tí ń yẹ̀ wò. n tá wàá ṣe báyìí ni pé ẹ bá wa sọ̀rọ̀ lórí pé àjọ ICPC wọ́n ti pè yín pé kẹ́ ẹ wá ṣé ẹ ti lọ. bẹ́ẹ̀ni olóòtú ní ìjọba tiwa níbi tí àwa lọ́gbọ́n lórí dé wọ́n lọ o nígbà tí mo lọ ṣe program ní rave I don't know I think it was it Monday or on Monday mo fẹ́ parí program yẹn àwọn 2 gentlemen tí wọ́n dá wọ́n dẹ̀ wọlé wọ́ọ́rọ́wọ́ no noise nothing wọ́n dẹ̀ wá bá mi sir are you Prince Bayo Adeleke? I say yes. We have a letter from our office for you sir. Money, thank you. Can I have it? Which one is your office? ICPC. Can I have it? Yes. One can sign for original, mobile original. Okay. See you soon. I'll go through it. When it's convenient, I'll get back to you. Kò tí àti kúrò ńbẹ̀. Tí bá Salimi tí ó ti ra data fáwọn me. Baniki arrested. Baniki disu torí pa àlájú ni. Bẹ́ẹ̀ ṣe wà yìí. Tí n bá competition pé program tá ń ṣe ohun tẹ́ ẹ ṣe fún mi ò dá o. Tán bá pè yín ẹ lọ. Ṣé yẹn mi pé lóòótọ́ lẹ ṣe ni? Ṣùgbọ́n media war pé àárọ̀ náà tá a lọ mọ́. Ìránṣẹ́ pè yìí ṣe ti lọ ọ̀dọ̀ ICPC. Mi ò tí ì lọ. Tí n bá lọ ICPC ó sọ fún yín. Mi ò tí ì dé bí ń sìn bí mo ṣe ń bọ̀ yìí. Traffic wà lọ́nà. Ó ti wà lórí nẹ́ẹ̀tì kan ọlọ́pàá ti mú Baniki. Ṣùgbọ́n àwọn ò mọ̀ pé olófo ló ń bínú ológo wọ́n fi ń gbé mi ga ni. Mo ti di 5-star general. Ṣé iṣẹ́ ẹ̀rù ni ọ̀jẹ́ yọjú sí ICPC? Èèyàn tó bá jẹ́ ẹ̀rù ní ICPC ó wà mú mi ibi tí mo wà. Ẹ má sọ yẹn. Tẹ́ ẹ bá lọ tọ́lọ́pàá bá pè é tẹ́ ẹ lọ wọ́n mọ̀ pé mo wà níbi tí mo wà. Ènìwó kà á kọ́ fún wa tó ní ẹja lọ mu. So kí ló kẹ́nìkan pẹ̀lú ẹ̀rù? Wọ́n létò. Wọ́n iṣẹ́ ìjọba ilé tí ò létò. Wọ́n létò náà. Ńjọ́ tá a bá jọ àgírí pé máa lọ náà máa lọ. Kò dẹ̀ lẹ́kùn dandan ẹ̀kọ́ ni kí n sọ fún yín pé mo lọ ń jọba yìí. Àbẹ̀fẹ́ wá pàdé mi bẹ́ẹ̀. Àwọn èèyàn pé bàbá ta àwọn ń tọ̀ ni kọ́mọ́ bá dẹ̀rùn di pé etí tó gbọ́ àlọ́ ńgbà tá a gbọ́njọ́ òbí pé ICPC ti pè ní o. Ẹnu Álímì lẹ ti gbọ́ àtàwọn ọmọ rẹ̀. Ẹnu tèmi kọ́ lẹ ti gbọ́. Ẹdún ó kẹ́tùn bọ̀ lẹ́nu Álímì. Ọ̀dà ẹja sún wájú. Àwa ìwúrú wà bẹ́yẹn. Àwọn kan ní ẹ̀rù ń bẹgbẹ́ òṣèlú yín pé bí
iṣẹ́ àkànṣe ṣe ń lọ láàrin ìlú. lọ́wọ́ lórí ọ̀rọ̀ tí hàn tí kò lórí ọ̀rọ̀ torí petition ọ̀nà méjì ni o. ọ̀tọ̀ ní ti health center ọ̀tọ̀ ní ti agọ́ọ̀nù pé wọ́n kówó tí wọ́n mú ó wà nù kíní yìí o. èyí tó kàn yín láti ṣàlàyé. èmi ló kàn jù tí agọ́ọ̀nù tẹ fẹ́ kó lórí ẹ̀ èmi ló kàn jù èmi ni commissioner for local government. ẹ̀bú ló ṣe já láàrin bí a bá dẹ̀ ìṣẹ́jú kan. wo péèjì ìwé Timbuktu yìí ó wà nù ẹ̀ statement of account Zenith Bank agọ́ọ̀nù wà nù ẹ̀ tí wọ́n ti láàfin kówó ó wà ń bẹ́ẹ̀ olóòtú ṣe rí ó máa ṣe o tí wọ́n bá mọ̀ ni wọ́n ní dánwò ìwé tó wà lọ́wọ́ mi performance audit from the auditor general for local government ní auditor general tiẹ̀ ó ní gbogbo sẹ́tí agon ṣe dredging tí wọ́n ṣe pátápátá ìlú tí wọ́n ti ṣe time tí wọ́n ti ṣe ló wà nù ẹ̀ owó tí wọ́n fi ṣe gbogbo ẹ̀ ló wà nù ẹ̀ ẹ wo péèjì yìí ó sọ pé in tranches phase 1 to phase 5 tí agon bá fẹ́ ṣe nǹkan màmá mi nílé ń tán pè ní agon ní gbogbo alága àkójọpọ̀ wọn tí ẹ bá wà ní ìlú yín ẹ kọ̀wé sí wọn ẹ lè kọ̀wé pé odò mọ̀ fẹ́ gbé wa lọ àbí pé àríbi tá à ń da ìgbẹ́ sí ládùúgbò wa o ìgbọ̀nsẹ̀ sí o ṣe agon ó wà wò pé gbogbo kíní tán sọ yìí gbogbo òlú ló fẹ́ nírú ẹ̀ ẹ jẹ́ ká ṣe joint project kí gbogbo wọn pawọ́pọ̀ ká sí kíni ká ṣe wọn tó àṣẹ àti ṣépọ̀ yẹn House of Assembly ló fún wọn pé wọ́n lè ní joint project wọ́n dẹ̀ lákàntì fún ararú ìwé bẹ́ẹ̀ olóòtú ó máa ṣe ó ní o àwọn community rẹ Olúpọ̀nà Development Association Benedict Catholic Cathedral bí wọ́n ṣe ń kọ́ sí wọn nìyẹn pé erosion wà o ibi báyìí ò dáhùn lẹ́wọ̀n yìí o ìyẹn tí wọ́n wá kọ yẹn ni wọ́n á máa gbé wọ́n á wá tábáwádé jack meet oníkan tá à ń pè ní jack ìjọba state àti àwọn gbogbo alága náà máa wà meeting yẹn jack yẹn authority ni wọ́n wá sọ pé àmì gómìnà o a fẹ́ ṣe báyìí báyìí o wọ́n lómi ń dà wá láàmú ní ibi báyìí o gbogbo wa la fẹ́ ṣe o ṣé lóòótọ́ ni bẹ́ẹ̀ ni wọ́n á fún lápùfà wọ́n á wá kọ lẹ́tà sí ministry mi as a commissioner yẹn máa mú pé ntọ́ láwọn fẹ́ ṣe yìí permanent secretary mi òun náà wà lára jack meeting òun láwa kọ̀wé yẹn sí gómìnà ntọ́ náà fẹ́ ṣe yìí o báyìí ni àti wádìí iye tí ó jẹ́ o now èmi á wá endorse ìwé ibi tí mo lọ ní olóòtú o tí n bá endorse ìwé àwa gbé lọ bá gómìnà àwa sign ṣe wá rí nínú jáàkì àkáǹtì àpapọ̀ yẹn ibẹ̀ ni wọ́n ti wá transfer owó tán fẹ́ ṣe yẹn wọ́n wá gbé sínú àkáǹtì agon ẹ máa gbọ́ kò tí tán kò tán agon ẹ máa gbọ́ agon á wá lò ibi tí iṣẹ́ tèmi tó dé nìyẹn èmi ṣe signatories account agon ṣùgbọ́n iṣẹ́ mi ò parí ń tẹ́ ẹ gba owó fún tá a gba approval fún ẹ láti ṣe o òun lèmi ṣe wá monitor tí wọ́n ṣe ni mo fi ní gbogbo pictorial evidence la ṣe ń submit document for auditor general ẹ wá máa wò nígbà tí Barrister Alimi wá jẹ́ commissioner he was the commissioner for local government up to 2018 October ẹ̀wọ̀n tó wà lọ́wọ́ mi statement of account agon nígbà tí díẹ̀ nú ẹ̀ ni o Barrister Alimi jẹ́ commissioner ni torí ó máa ń yà mí lẹ́nu ó ní bá mi ní kí bá mi lórúkọ jẹ́ mo fẹ́ gbé lọ ilé ẹjọ́ fún kíni ìwọ ni commissioner 3.7 billion naira ni wọ́n gbà ní cash tán nínú ìwé tí mo wà yìí Barrister Kọ́lápọ̀ Alimi dẹ̀ ni commissioner òun á sọ pé commissioner lòun ò mọ nǹkan agon ẹ̀wọ̀n ó pọ̀ o èmi monitor ọ̀sẹ̀ tá agon ṣe mo dẹ̀ ní proof iṣẹ́ o nínú nǹkan tí mo mú dání olóòtú ìkan wà ń bẹ̀ tó máa yà yín lẹ́nu máa fi yan kẹ́ẹ̀jì because ọjọ́ burúkú èsì gbòmìnir fún wa ní Ọ̀ṣun ọjọ́ yẹn ni August 2018 no September 14 yes September 14 2018 wọ́n gba 400 million naira cash kúrò nínú àkáǹtì agon ẹ lọ bá fi hàn sí iná náà ló jẹ́ kó fi hàn 10 million naira ní ìgbà 40 ìgbà 40 ni wọ́n gbà lọ́jọ́ kan ṣoṣo 400 million Barrister Kọ́lápọ̀ Alimi ni commissioner ó wá sọ fún wa pé òun ò mọ kankan pa ẹ̀ báwo ló ṣe mọ̀
kí là approval tó gbà fún wọn tí wọ́n fi ṣiṣẹ́ yìí mínítì jáàkì tí wọ́n láwọn ti fẹ́ ṣiṣẹ́ yìí dà o ní àwọn agbọ́nẹ́sì kò ní wọ́n ṣe ni wọ́n gbà no ìyẹn nìkan kọ́ o go to page 5 go to page 5 torí ìjọba àsìkò wa ìjọba àsìkò ẹ ní sùúrù go to page 5 torí wọ́n ti sunkún káàkiri ìntàṣe lẹ́yìn tí a bá ti wo ojú ewé karùn-ún ẹ fún wa ní ẹ̀dà ilé náà ká ní lọ́wọ́ gba àti níwèé lọ́wọ́. sórí 60 million wà ń bẹ̀ lọ́jọ́ kan 70 million wà ń bẹ̀ lọ́jọ́ kan ẹ̀yin dẹ̀ ní iṣẹ́ tẹ́ ẹ lẹ́ẹ̀ṣẹ́ àríbẹ̀ ti ṣiṣẹ́ rí tẹ́ fi lè ra ilẹ̀ ilé níbi tẹ́ ti ẹ̀kọ́ lé ẹ̀kọ́ lu yẹn ẹ̀kọ́ lóṣogbo ẹ̀kọ́ ọ́fíìsì. ẹ jẹ́ kí a lọ sórí ètò kan a tún wáyè lọ́jọ́ míì tí a fi mọ wo àwọn ilé ṣùgbọ́n kó tó di pé a lọ ìbéèrè kan ni a lo orí ọ̀fẹ́ àti mú kó tó di pé a lọ tá a sì gba àwọn èèyàn láàyè láti dá sí ní ìṣẹ́jú kan wọ́n ní iṣẹ́ àkànṣe tí ń lọ lọ́sùn pé ń dẹ́rù bà yín gan pé bó o làwọn èèyàn ó ṣe tẹ́wọ́ gbà yín bétò ìdìbò bá dé lọ́dún tí ń bọ̀ ṣé bẹ́ẹ̀ lórí. ẹni tó bá sọ bẹ́ẹ̀ tá a bá rẹ́ nìkan lọ́sùn tó sọ bẹ́ẹ̀ ara àwọn tí ń jẹ dòdò tẹnu wọn tó dòdò ni sára sí àkànṣe ní 114 tractor tá a rí ẹyọ kan dé ni ẹ kàn kó wa ẹ wá flash wa ẹ kọ́kọ́ pè ní 114 ìrédíò náà ni o ẹnìkan tún dé nù wọn ó ní 71 ẹnìkan tún dé ó ní 31 níjọ́ tẹ́ ẹ sì ń kó 31 bọ̀ tẹ́ ẹ fi flash wa ìkan dákú ó kù 30 yẹn ń bolo wa local government wo lẹ fún àgbẹ̀wò ló lò àsìkò òjò ó lọ ní the other one yóò tún lọ lélẹ́yìí àgbẹ̀wò ló lò gómìnà Adeleke ẹ ṣe àlàyé ibi tí tractor wà tó bá jára sẹ́ẹ̀dì ibi tẹ̀sán ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀ṣẹ̀ ọ̀nà wọ́n gbé ọ̀nà kan fún onífà cyber cafe 12.2 billion àkódá ẹ̀dẹ̀ dualization nínú CAC ńgbà tá a lọ wò ń gbà yẹn bàtà Kọ́lápọ̀ Àlímì wá defend ẹ̀ pẹ̀lú mi ní rave ó ní CAC ni ò tí update system wọn láti orúkọ pọ́nmi tó gba iṣẹ́ billions yìí tó lé ohun fertilizer distributor ó wà ń bẹ̀ ẹwọ́rú Lamẹ́kò ọ̀dọ́ garage Àkúmẹ́fọ̀tẹ̀ wọn kò tiẹ̀ ní rẹ́kọ̀dù kó ń gbaṣẹ́ rí òun lẹ́ ń gbé iṣẹ́ 5.8 billion fún 2.2 billion so ẹni tó bá ń sọ pé wọ́n ṣe nǹkan ṣé ti ìlú dídàrú ni wọ́n jọba lẹ́sà òkè bọ́lọ́pàá ṣe ń kú lèèyàn ń kú wàhálà wà ní Ẹ̀bẹ̀dì Kájọlà wàhálà wà ń bẹ gbogbo bilẹ̀ dáwàlà wàhálà wà ní ìdó Ọ̀ṣun 091301049 èèyàn méjì péré ni a lórí ọ̀fẹ́ àti gbà láàyè ní ṣókí láàsì ṣe ẹ lọ́wọ́ ẹ káàsán o ó kọ yín kíákíá ó wà pẹ̀lú yín o. ẹ̀rọ àbá ní ìpínlẹ̀ bá wa bẹ̀ wàláì àwọn ní kó bá Oyètọ́lá fẹ́rí ẹ̀ sọ̀rọ̀ pé APP gbé wọn lọ kóòtù PDP náà gbé wọn lọ kóòtù fún àsọ̀rọ̀ tí APP yẹn tí ìdáhùn méjì bá gbé yẹn lọ kóòtù ẹjọ́ ẹnìkan lẹ́ ń fọ́lò ẹ ti tẹ̀kẹ́ ẹnìkejì ẹ ti àbájá ẹ wá bí wọ́n lè rẹ̀ ní ìsín pé APP ń kọ́ wọ́n lè má bí àwọn níyẹn pé AGF ṣé wọ́n gbọ́dọ̀ AGF lọ ní sọ́gbọ́jú. lẹ́nu kan àlàyé APP ò tẹ́ yín lọ́rùn àbí ọ̀dà ẹ ṣeun torí ìjọba àsìkò wa 091301049 ẹ lọ́wọ́ ẹ káàsán kí ló kọ yín. ọ̀ya. ìṣọ̀lá láti bò. ẹ dábọ̀ ẹ bá a bèrè lọ́wọ́ balẹ̀ kì í pé àwọn tí àkàndé náà ti tó èyí lóòótọ́ àríṣẹ́ àkàndé náà ti. àwọn páàlù tó fi ṣe rúùpù kíye tó wà ní Èjìgbò ọ̀dà náà pé kò nígbà tó ń ṣe tí iṣẹ́ tí ìjọba gbé pọ̀ kí wọ́n ṣe ni wọ́n ní kí wọ́n ṣe renovation wọ́n rán kun mortality ní ọ̀dà lórí. ọ̀dà àní lè gba ìpè símọ́ torí ìjọba àsìkò ẹ bá mú méjèèjì yìí kákú lórí ẹ. Ọláìtọ́lá tó ìṣẹ́jú ṣògbó méjìlá ni o. ẹni bá níìkì ẹni ní ó kò bọ́ Oyètọ́lá ò lákòóbá kankan òun lọ wájú ntẹ́yìn jẹ́ òun ni ò jẹ́ kẹ́ ẹ mọ̀ tẹ́ sọ ẹni pé ẹ̀ẹ́dùkọ́ lóyà àti iṣẹ́ APP ṣé bẹ́ẹ̀ lè lọ kóòtù sẹ́yìn náà ò gbọ́n débi pé kẹ́ ẹ gbẹ́jọ́ ìlọ sí court of appeal kẹ́ ẹ lọ sí Supreme Court. ẹ já lọ sórí ìkejì ẹlẹ́ẹ̀kejì tí Èjìgbò ọ̀gá mi ìrọ̀lẹ́ pa irọ́ pátá lẹ́ pa tó bá ń sọ̀rọ̀ renovation torí pé kò ṣe iṣẹ́ ẹ̀yìn ẹ̀dẹ̀ sọ fọ́gà yín èmi building iṣẹ́ mi ni tí wọ́n bá wo ceiling
tán bá rí i pé ó sì strong pé ó kàn bó lásán ni kò bàjẹ́ nínú renovation wọn lè recommend pé ẹ tún kùn ìtẹ́ẹ̀fì ná owó látún ti lọ ra ìmí wa ẹ jẹ́ kó yé yín. ọ̀dà ẹ ṣeun. ṣé kádà gbére fáráàlú báyìí. ẹ já mọ̀ lọ ẹ já mọ̀ lọ. ẹ ṣeun gbogbo aráàlú mo kí pàápàá jùlọ ẹ̀yin èèyàn mi ní ìlú rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọtí ìlú bá tòrọ ọmọ àlebẹ̀ ni ò ti dàgbà o. Mo ní ẹnìkan nílùú mi ó fọ́ lójú apá kan kò sí nǹkan kan tó rí tó dáa láyé rí àfi nǹkan aburú. Ẹ kìlọ̀ fún ẹ sì bá sọ̀rọ̀. Ìjẹ̀ṣà ní pé bàbá rẹ̀ ọmọ rẹ̀ ní pé ìyá rẹ̀ aṣọ ẹ bá sọ̀rọ̀ o ẹ bá sọ ẹ̀yin rẹ̀ ẹ bá sọ̀rọ̀ o ẹ bá sọ̀rọ̀ o ẹ ṣe. kọjá bó ṣe lóun ó jẹ́ ọmọọba Adébáyọ̀ Adélékè tí wọ́n fi ìgbà kan rí jẹ́ kọmíṣánná fọ́rọ̀ ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Lovers all over the world ọ̀rọ̀ rẹ o ó so sí ni lẹ́nu ó tún buyọ̀ sí because àwọn méjèèjì olúkálùkù wọn sáà ń sọ̀rọ̀ àti ìmọ̀ ẹni tó ń parọ́ náà àwọn méjèèjì báyìí àti ìmọ̀ ẹni tó ń parọ́ náà àwọn méjèèjì báyìí so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ jẹ́ ká mọ̀ ní comment section and then fídíò tá a kọ́kọ́ post ẹ̀yin tó bá jẹ́ kó fídíò ilé ilẹ̀kọ́ come across ẹ máa rí ní page wa ẹ kọ́kọ́ lọ wo fídíò yẹn náà tẹ́ bá ti wo fídíò yẹn wá wo ilé so ìyẹn ó máa jẹ́ kẹ́ ẹ ní full understanding nípa nǹkan tá à ń sọ so I really appreciate supporting you so far so we love you all, thanks for watching.